ọmọ ìyá dùn ní ọmọ ìyá dùn ní o kíkú mọ́ parí dùnú àwa ọmọ ìyá dùn ní. ẹ kí pọ́kú ọdún o ẹ kí pọ́kú ọdún o Adébùkọ́lá ní sọjọ́ ìbí ẹ kí pọ́kú ọdún. ẹ kí pọ́kú ọdún o ẹ kí pọ́kú ọdún o ọmọ làwa ní sọjọ́ ìbí ẹ kí pọ́kú ọdún. ẹ bá ń kí Bùkọ́lá o ọlọ́jọ́ ìbí o ẹ bá ń kí Bùkọ́lá o ọlọ́jọ́ ìbí o ọmọ làwa màrẹ́ o kórí jẹ́ òpẹ́ o ẹ bá ń kí Bùkọ́lá o ọlọ́jọ́ ìbí o ẹ bá ń kí Bùkọ́lá o ọlọ́jọ́ ìbí o ọmọ làwa màrẹ́ o kórí jẹ́ òpẹ́ o Ikoyi Esho o Ikoyi Esho o abọ́rọ̀gùn jomi Ikoyi Esho o kógókógó lòun agogo dùn o pọ́nlápọ́nlá lòun bàtà òṣùpá akẹ́wì móríbà fọlọ́hún ọba lónìí móríbà lọ́dọ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọ Rashida Adébùkọ́lá mẹ́bí wọn ní kí wọ́n dún ẹ̀ lóde àyájọ́ bí rẹ̀ lóní jẹ́ kò ní jẹ́ òpẹ́ ńlẹ̀ ayé ọdọọdún la mi rórógbó ọdọọdún la mi ràwùsọ ọdọọdún la mọ̀rí òbí ìran àmọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin onínúure oníwà ààrẹ ọmọ alájì làwà ọmọ àdíjàt làwà mẹ́bí wọn ní kí wọ́n dún ẹ̀ lóde kórìjọ báwọn lò lẹ́yìn pẹ́ kò gbọ́ bí olúgbógbó tìrìgbò kò gbọ́ bí olúgbógbó tìrìgbò kó tún wá gbọ́ bí àwọn àgbà kan èyí tí wọ́n fọmọ wù Sunday ọ̀run jọ sí ìgbà lẹ́rẹ̀ lẹ́ni àwọn lẹ́rẹ̀ lẹ́ni ó mọ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọdún ẹ̀ lóde Adébùkọ́lá ìlọ́wádìílé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ Odo ota dákun mọ́ gbádìdùn ẹnu mi ọmọ aládùnmọ̀ òrónà ń pókìlé àwọn bàbá rẹ̀ ọmọ adọ́dọ́gbọ̀n ọmọ adọ́dọ́yè ọmọ adọ́ ẹkùn máwọ̀ ọ̀pá ọmọ afẹ́pọ̀rún Jésù ọmọ ayéré owó ọmọ alágbò dúdú kan bọ̀ lọ́jọ́ tó wọnú oko tó sì di funfun nẹ́nẹ́ ìran bàbá yín o ló fọpa wà tó fàjẹ̀ wà tó wọ́n fò gèdègèdè ọwọ́ wa kọ̀ délé iṣẹ́ rí ọmọ alábẹ́rẹ́ mẹ́ta àṣàgá ọmọ kásọ̀ kára níṣẹ́ lẹ́ ń pọ̀ lọ́jà ọkọ̀ wa jẹ́ ọmọ ọlọ́fin níyàn o ọmọ epo pẹ́rẹ́ lóde wáyé kò ṣe fọkọ́rọ̀ bẹ́ẹ̀ ni ò ṣe fẹ́lẹ̀ ro mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ ọmọ akúnlẹ́kúndì ọmọ akúndì kún yàrá ọmọ akún yàrá kún gbàgede ọmọ nìkan kú òré bá ń bá ọmọ onígbọ̀nra mẹ́rìndínlógún náà pókìlé àwọn bàbá rẹ̀ Ikoyi Esho tún níyàn ọmọ àgbọ̀nyùn yanbi lólo ọmọ alẹ́rìí kú pogun ogun àjàwẹ̀yìn ló ti múlẹ̀ Oníkòyí wù mí ogun ojoojúmọ́ ló ti múlẹ̀ bàbá yín sùn mí lọ Ikoyi sárogun àbá àrògùn ogun ti tó lọ màjẹ̀mí àgbẹ̀niyàn mèrò lọ́fà o ilé ló ń Koyi ó ti là kó tó lọ nílé ọmọ kúròǹdó ọmọ sùròǹdó ẹni ọ̀fà bá lórí onítọ̀hún ò jagun títìrì ní tìrì mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ ẹni ọ̀fà bá níwájú o eléyìí gangan ló jagun ọmọ gúnugún orí àpò àkàlà tí jẹ́ lẹ́sẹ̀ mọ́sẹ̀ ẹ̀yìn lọ́mọ gbélé gbégbẹ́ gbẹ́dù gbélátọ́pa bàbá yín ló gbé Ìbàdàn bàbá yín ló gbé Ìbàdàn gbákìmọ̀ níjọ́ ọjọ́ sí o àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ọdún dùnú ló mọ̀ bá wọn ṣe lágbára lọ́wọ́ bá big sis rẹ ló pè mí sórí aago mọ́mì tèmi lólúwa láti state náà ni wọ́n mọ̀ kí ọ ní gbèjègbèjọ wọn ló kú ọdún wọ́n ní kí ọ kọ́rí ewu o wọ́n ní kí ọ bí ẹlẹgbẹ́ ẹ̀rìn ọ̀kẹ́ bí ẹlẹgbẹ́ ẹ̀rìn ọ̀kẹ́ bóyá sì jẹ́ mi ní òun tèmi wọ́n ní kó mọ níjọ́ gbà lọ́wọ́ àwa wọ́n ní kò sí bó ṣe lè pẹ́ tó lé ayé òní tọ́nà ó sàárè ọmọ wọ́n láwọn mọ rírì rẹ̀ gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ ń kí ọ mọ́mì tóbi ní New York mọ́mì àánú olúwapọ̀ ní Texas mọ́mì ìlérí olúwa ní state gbogbo wọn kí ọ ní gbèjègbèjọ wọn ló kú ọdún
dádì Fèyí Kẹ́mi o aláṣẹ tó wà aluminium màmá tó bí David gbogbo wọn ń kí ọ ìyá tẹ́mi ló mọ̀ ní fọdún ìsòpin ẹ̀gbọ́n rẹ̀ Alhaji Kazeem làwọn ní Saudi wọ́n ló mọ̀ ní fọdún ìsòpin ẹ̀gbọ́n rẹ̀ Eshoje ní New York ló mọ̀ ní fọdún ìsòpin Táyọ̀ ní USA gbogbo wọn náà ni mo kí ọ ẹ̀gbọ́n Làtífà o àbúrò rẹ̀ ni mo kí ọ ní gbèjègbèjọ ẹ̀gbọ́n Ismaila àbúrò rẹ̀ ni mo kí ọ ní gbèjègbèjọ ló kú ọdún ẹ̀gbọ́n Ahmed Jomapẹ o ó ló mọ̀ ní fọdún ìsòpin lágbára Ọlọ́wọ́n bá àbúrò àti sàlá o kórìjọ báwọn ló lẹ́yìn pẹ́ àwọn ọmọ ìyá rẹ̀ mọ̀ rírì rẹ̀ wọ́n láṣẹ ìsàmọ́dún wọ́n ní kó mọ̀ ní jẹ́ ọgbà lọ́wọ́ àwọn ọdún ẹ̀ lóde Princess Tèmi Lolúwa o ó ní wọ́n bá ń kí ms pópó ọdún ó ló mọ̀ ní fọdún ìsòpin àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ ọdún dùnú ló mọ̀ bá wọn ṣe lágbára Ọlọ́wọ́n bá tọ́ba ní ta ló ń kọ́ ní ewì ṣe ti gbọ̀ rẹ̀ Òṣùpá Akéwì lèmi jẹ́ èmi la fíjà Akéwì tí wọ́n ń wí àfíjà Akéwì tó gbòde ọmọ lókè o odò kò tó ọmọ àfìdí.